Mo kí gbogbo wa tí a jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ní ilé lóko lẹ́yìn odi ní Nàìjíríà àti ní òkè òkun pátápátá wípé a kú bí ọ̀rọ̀ ìlú ṣe ń lọ, àsìkò sùúrù àti ìwà àlàáfíà tá ń wá láàrin ara wa lórí pé kí àgbéga àti ìlọsíwájú kó bá ìlú Ògbómọ̀ṣọ́. A kí gbogbo wa wípé a kú àfọkàntọ̀, a kú àfọkànṣe, a kú àfi gbogbo ara àti tẹ̀mítẹ̀mí tẹ̀lé ìrìn àjò Ògbómọ̀ṣọ́ bá ń ṣe ń fẹ́ kí ó dáa. Ká kọ́kọ́ kí bàbá wa Orúmọgẹ̀gẹ̀ kẹta, bàbá wa Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ̀gẹ̀ kẹta. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ẹ kú àfi ọmọnìyàn ṣe, Ọlọ́run ọba kò ní ṣì yín darí. Ní àti nǹkan bí ọjọ́ 2 sí 3 sẹ́yìn, mo wà nínú ẹni tí inú mi púpọ̀ gidi gan pẹ̀lú àwọn nǹkan tí mò ń rí online tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń pè mí ní àkíyèsí sí wípé ṣé mo rí nǹkan báyìí àbí mi ò rí nǹkan báyìí, tí mo gbọ́ nǹkan báyìí àbí mi ò gbọ́ nǹkan báyìí. Omi máa wò ó, máa fi ìbànújẹ́ máa fi wo kíní ẹ̀ pé pẹ̀lú bá a ṣe ń gbìyànjú àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́ àti bá a ṣe ń tọrọ ìlọsíwájú fún ìlú Ògbómọ̀ṣọ́, tó tún yẹ ká tún máa bára wa níbi ìbàjẹ́ báyìí. Àwọn ilé ò lọ wà lábẹ́ irú nǹkan báyìí tó ń ṣe nǹkan tó ń ṣe yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló já sí pé ìfẹ́ inú ó wà nínú nǹkan tó wà nílẹ̀ yìí tí kìí ṣe nǹkan míì. Nínú àwọn nǹkan táwa ti mọ̀ nínú ìtàn Ògbómọ̀ṣọ́ níwọ̀nba, wọ́n tún force wa láti mọ padà lọ rí mọ́ tú àwọn ìtàn yẹn mọ́ tún lọ rí béèrè wò só rí bẹ́ẹ̀ ni àbí kò rí bẹ́ẹ̀ ni, àbá ṣìgbọ́ ni. Bẹ́ẹ̀ a ò ṣìgbọ́, bó ṣe rí nù. Àwọn ilé òun náà wá ń wá ìbàjẹ́ fún ìlú Ògbómọ̀ṣọ́ tó fi jẹ́ pé wọn ò fi fẹ́ lọ síwájú fún ìlú Ògbómọ̀ṣọ́. Táwọn alọ̀rí fara paramọ́ pẹ̀lú nǹkan kan ẹyọ kan tó bá ti ṣẹlẹ̀ níbì kan, a ó wà lọ́rí pẹ́ ara tí kíní yẹn láti pé kalẹ̀ bá fi dá wàhálà lẹ̀. Ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run ọba sọ́kàn wa. Bàbá wa Ghandi wọ́n wà lọ síwájú fún ìlú Ògbómọ̀ṣọ́, kì í ṣe pé báyà wọn tí wọ́n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ṣe dáa tó, ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo akálọ̀ rí mọ̀ yìí pé bílẹ̀ ayé ti ṣe rí nìyẹn. Ibi tẹ́nìkan bá ṣe tó bá bá tiẹ̀ jẹ́ lómi òde tó bá dé ibẹ̀ ni ó ti gbé tiẹ̀ tó ti mọ gbé rìn. Àwọn ànábì Ọlọ́run gan tó jáwọn òjíṣẹ́ Ọlọ́run gan bọ́n ti ṣe jíṣẹ́ tiwọn náà nìyẹn. Ibi táwọn kan bá ti wọn dé ní wọ́n sọ àtẹ́rí lágbáyà tó ṣe tó sọ fún yín tó lọ yẹn ọ̀rọ̀ ló sọ fún yín o, ẹ ò farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa ni, kódà tó ẹgbẹ́ bá gbọ́ dáadáa ni ẹ bá tún fẹ́ léyìí náà kún. Àwọn náà tún gbé tiwọn náà wọ́n tún fi kún wípé ìtọ́lọ́wọ́n bá máa wọn náà nù lágbègbè tó fi kún ìtọ́ wà lẹ̀. Bí ṣe rí pẹ̀lú ṣíṣèlú náà nìyẹn. But ìmọ̀ dàbẹ̀ ni pé bóyá kábíyèsí ò lọ́rọ̀ kankan sọ ni, pẹ̀lú pé nǹkan ọyọ kan sọ tí wọ́n tẹnu mọ́ iná mọ́ wí ní gbogbo hall ibi tí wọ́n bá lọ ní town hall tí wọ́n bá ti ń lọ rí ṣe meeting pẹ̀lú everybody níbẹ̀ yẹn. Àwọn ará àwọn kan tí wọ́n lọ rí ṣe kí ni àwọn AI reporters tí wọ́n lọ rí fi orúkọ ara wọn pamọ́. Ọlọ́run ó tú yín láṣìírí o. Gbogbo ẹni tẹ́ lọ rí kọ̀kọ́ kúkọ lórí pé kẹ́ fi dá wàhálà lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, Ọlọ́run ó tú yín láṣìírí o. Ògbómọ̀ṣọ́ ò ní dàrú o, kò síbẹ̀ ṣe lé ní Ọlọ́run, Ògbómọ̀ṣọ́ kò ní dàrú. Nígbà tí wọ́n padà wo bí wọ́n ti ṣe ní Ìrẹsàdú, inú mi dùn, ayọ̀ mi kún, inú mi dùn gidi gan, mo fò sókè nínú ọkàn mi tí inú mi ń dùn. Bọ̀ kó tó di táàmì ẹ nínú ìbànújẹ́ ọkàn ni mo wà pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n print kálẹ̀ káàkiri. Ìrẹsàdú láwọn fẹ́ rí Ṣọ̀ún ìníkan wọ́n ti dàrú, wọ́n ní kí Ṣọ̀ún wà níbì kan, wọ́n ní káwọn náà dilé mú, wọ́n ní káwọn náà dibí mú. Ẹ wá mú ọ̀bẹ àti scissors, ẹ wá fi ń gé, ẹ wá ń pín ní tí ò sí yùn níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ní tí ò sí níbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá Saka Balógun mo rí clips kan
bàbá Saka Balógun tí wọ́n ṣe ìmọ̀ ibi tí wọ́n ṣe clips yẹn but inside the blog newspaper I was told inside àwọn ni wọ́n gbé kíní ẹ̀ jáde tí mo rí ìgbà tí mo bá inú mi tú gbogbo tó dà mí láàmú inú ọkàn mi wọ́n mọ́kàn mi balẹ̀ wọ́n gbé explanation gidi kalẹ̀ lórí kíní ń dà wá láàmú kíní nǹkan tí ń dà wá láàmú this life ilé ayé tẹ́ rí wallahi tallahi overtaking is allowed gbogbo wa ní ìsìn ní gbogbo àgbáyé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ lọ́fẹ̀ẹ́ gbàgbé tí ìlú kan bẹ wípé country kan bẹ àgbáyé kan bẹ tí wọ́n ń pè ní Italy the Italians a sì fẹ́ gbàgbé wọn bí wò sí láyé mọ́ and these are the people that have been in the world tẹ́lẹ̀ ń ṣayé lọ but ìgbà yìí àwọn kan tún ti ń jagbára wọn lọ síbẹ̀síbẹ̀ wọn ò ní kótó rẹ̀ kó dogun kí ló lé níbi pé lágbájá kọjá mi àbí kí ló mú ṣẹ́rí I learned something as alutosawuf torí mi Tijaniya ni mi alutorika ni mi mo kọ́ ẹ̀kọ́ kan and it's very very important for me lórí ìrìn àjò ayé look ibi tó ń lọ ní kó mọ̀ wò mọ̀ wọ̀ ọ̀tún mọ̀ wò sí mọ̀ wò ẹ̀yìn ibi tó ń lọ ní kó mọ̀ wò tó pé tó bá ní kó wẹ̀ pé ẹ wá dúró àwọn èèyàn tí mo fi lẹ̀ sẹ́yìn kó tó ipò yíjú padà àwọn tó rò pé wọ́n wà lẹ́yìn rẹ̀ wọ́n tún síwájú rẹ̀ you are starting from behind again tó bá ní kó wò báyìí tó fi kọsẹ̀ tó fi ṣubú táwọn yóò fi gorí rẹ̀ kọjá òní mọ̀ tó bá ní kó wò sí tó fi kọsẹ̀ lára rẹ̀ tó fi kọjá tó kọsẹ̀ ṣubú táwọn yóò fi gorí rẹ̀ kọjá òní mọ̀ ilẹ̀ yìí bàbá sọ pé ẹni tí èèyàn bá nájà lèèyàn wọ ẹnìkan kéèké wo ariwo ọjà kí ló fẹ́ fariwo níbi pé ẹ wá ẹ jẹ́ kájọ pawọ́pọ̀ kájọ ṣe kíní yìí kájọ dá wàhálà ẹ̀ àwọn tapes mi tí mò ń wò lórí àwọn ẹlòmíì tó yẹ pé àwọn olóyè lọ́ba nílùú tó ń ṣe kálẹ̀ káàkiri táà ń rí tapes ayé ti lu jára wa ní ìsìn ó yẹ kí èèyàn mọ watch nǹkan tí máa ń sọ àwọn tapes tí mò ń wò nípa àwọn lọ́ba míì tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n wá ń fi àpèrè ara tán fi àpèrè sọ̀hún tán wá fi ń dẹ̀wẹ́kẹ̀ rìn tí mò ń wò wàhálà ẹ̀ nǹkan tó lè bá àárín ìlú jẹ́ ni tó lè jẹ́ kéèyàn mọ̀ rí dáadáa rẹ ní ṣe fúnra ẹni kò sẹ́ni tó mọ̀ pé ẹnìkan ló wá láti Ìkòyí ẹnìkan ló wá láti Ìrẹsà ẹnìkan ló wá láti kìnìún amúríra wa as one Ògbómọ̀ṣọ́ that is the world. Mo program kan níjọ́ kan ní online tí Tẹ́jú Babyface tó interview bàbá wa Orúmọgẹ̀gẹ̀ nínú studio rẹ̀. I was delighted. I was impressed. Bobo yìí feel free láti deal pẹ̀lú bàbá. Bàbá feel free láti deal pẹ̀lú ọmọ rẹ̀. Mo jókòó ọba ni mí. Ṣé mi lọ fẹ́ mọ mú ní gan báyìí lọ fẹ́ mọ ṣe? No. Wọ́n relax pẹ̀lú ẹ̀. Ó ń ṣàwọn ìbéèrè bó ṣe wọ́n. Ẹ wo bẹ́ ṣe ga, ẹ wo bẹ́ ṣe mọ̀, ẹ wo bá ṣe ẹ wo kíni wọ́n kíni height yín kíni. So I enjoy it. It's fun. I catch fun. Lára rẹ̀ mo ṣe rí mọ́ tí ṣe ń ṣe ẹ mọ́ jẹ́ ká gbókèrè ká mọ́ fi bára wa jẹ́ ká mọ́ fi búra wa Orúmọgẹ̀gẹ̀ tá bá ṣe nǹkan lẹ́yìn rẹ̀ kò ní gbà tá bá ṣe nǹkan kan yóò bínú tá bá ṣe kíní kò dáa tá bá ṣe kíní kò mọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe lódìdí níbi tá a bá kù sí iná pera wa sí pé lágbájá yìí ìkankan náà ni wá kò yẹ ká pínyà gbogbo nǹkan yóò tó sọ̀kalẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó fa ìtumọ̀ pé gbọ́n mi sí omi ò tó mi ọgbọ́tẹ́lẹ̀ mi ọgbọ́tẹ́lẹ̀ bọ́ ìsọ yìí tàbá kálẹ̀ káàkiri gbogbo nǹkan yóò tó bá wà níbẹ̀ ẹ jẹ́ ká make sure pé a kóra wa sí tòsí ká mọ difference tó wà níbẹ̀ ká yà sọ́tọ̀ọ̀tọ̀ eléyìí o ìran wa ò kí ń ṣe báyìí eléyìí tó ṣe yìí ò ṣe dáa it is nígbà tó bá di pé ẹnìkan bá wọn sọ pé èmi wá láti ibì kan ni èmi wá láti ibì kan nígbà tí mo dé lágbájá ìwọ náà wá ní òótọ́ bẹ́ẹ̀ láti pọ́ kọ̀mọ́ndì mi ó ṣe kékeré nígbà tẹ̀ dé Ọlọ́run fàyè gbà yín lọ́dọ̀ ẹnìkan lọ́mọ gbà yín lálejò mo kí bàbá alẹ́ òkèlè rìn ibẹ̀ wọ́n ti gba kálukú wa lálejò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìtàn fi hàn wípé
bàbá yẹn humble lára wọn, wọ́n fáwọn ọlọ́dẹ ẹlẹ̀, wọ́n lọ wọ́n ń bọ̀, wọ́n lọ wọ́n ń bọ̀, wọ́n sì ṣe dáadáa láàrin ara wọn. Ẹ ò lè ṣe kẹ́kẹ́ bá ń lọ síbi kan kẹ́ ẹ mọ̀ rí ẹni tí ọmọ jẹ́ olórí lórí ìrìn àjò. Olórí ìrìn àjò náà ló bí títí tó fi lọ rí já sí pé tó fi padà lọ rí já sọ́dọ̀ Ṣọ̀ún Ògúnlọlá. Kí ló mú já sọ́dọ̀ Ṣọ̀ún Ògúnlọlá? Ìlara ń bẹ nínú tó jẹ́ kó dọ́dọ̀ Ṣọ̀ún Ògúnlọlá. Lásán kọ́ ni incident tó ṣẹlẹ̀ nígbà náà fi ṣẹlẹ̀. Àwọn tó sojú kòkòrò pé máa lọ sọ́yọ́ kan lọ ṣèdájọ́ lé ọlọ́ọ̀lọ́ ṣé wọn ti mọ̀ pé tó bá lọ sọ́yọ́ wọn ti fọkàn sí pé ó ń lọ lílọ lọ́lọ́ kò ní dé mọ́. Ibẹ̀ ni ó parí sí. Ṣùgbọ́n nígbà tó lọ́wọ́ wà lẹ́yìn rẹ̀ ńkọ́, gbogbo ẹni tó ti sojú kòkòrò pé èmi máa jogún kínní, èmi máa jogún, kódà ẹni tí ní lọ́kàn pé mi máa fẹ́ obìnrin rẹ̀ ti wà ńlẹ̀, kò kúkú ní dé mọ́. Gbogbo ìrìn àjò tí ọ̀tọ̀ bá rán wa tá a fi lọ tá a fi ṣoríire wọ́ Ọlọ́run, gbogbo ààyè tí ọlọ́tọ̀ọ̀tọ̀ fi lé wa débẹ̀ tá a fi débẹ̀ Ọlọ́run bá mọ̀jẹ̀ kọ́ta mọ̀jẹ̀ káìsàn tí ó mú ọ̀tá tí ó fi ní lé wa débẹ̀, Ọlọ́run jẹ́ káìsàn yẹn kó ṣe. Wọ́n lé Ṣọ̀ún dọ́yọ̀ ni in tó ṣẹlẹ̀ ló mú pàrọ̀ kò pé lọ ń gbà lọ́rí fún ọlọ́yọ̀. Kò sẹ́ni tó máa fún nírú nǹkan báyẹn tó pé tó bá lọ tí máa bọ̀. Kí ló take Ògúnlọlá nígbà náà tí ò fi take shortcut kó gbànà Ṣakí kó lọ rí bọ́ sí Kútọ́nù ó gbàbẹ̀ wọ Ghana lọ? Kí ló take ẹ̀ tí ò fi yá ìpadà kó gbànà nùgbó kó yí gbìrì kó lọ rí bọ́ sọ́nà Chadi láti bẹ kó dèrò France pátápátá kó tó lọ rí mọ́ Sọlámì ní Brazil, ebílẹ̀ Yorùbá ń bẹ ní Brazil tó ń ṣẹlẹ̀ Yorùbá ń bẹ, tó bá wù kó lọ rí jókòó sí Cuba. Kí ló mú tí ò fi ṣe bẹ́ẹ̀? Torí pé ó já kí ó sì jólódodo. That is nǹkan tẹ́ gbọ́dọ̀ dúró sí lórí Ògbómọ̀ṣọ́ ni ẹ gbọ́dọ̀ jẹ́ olódodo, ẹ sì gbọ́dọ̀ jákin. Tẹ́lẹ̀ ọba ti jólódodo tí ọba ti dé akin wàláhì tàlá ọmọ àlè ní Ògbómọ̀ṣọ́. Ẹ gbọ́dọ̀ jólódodo, ẹ gbọ́dọ̀ jákin. Ìjákin wọn jólódodo pé ṣé nǹkan tí wọ́n ní mo ṣe ni ńgbà tó rí bó ṣe rí pé mò ń lọ. Ìdájọ́ tí ọba sọ̀kalẹ̀ lé mi lórí kó sọ̀kalẹ̀ lé mi lórí. Ó kún nǹkan tí Ọlọ́run bá tó fi kún lọ́wọ́. Ó dọ̀hùn wọ́n ronú bó ni wọ́n ṣe àwọn gan rí wọ́n rí lákìkanjú, ẹ̀rù ń bà wọ́n. Kí la fẹ́ sọ nípa ọkùnrin yìí? sáàsọ pa fẹ́ dé mọ́lẹ̀ ni, sáàsọ pa fẹ́ lù ni, sáàsọ pa fẹ́ pa ni, sáàsọ kí la fẹ́ ń tẹ́ ẹ̀ bá mọ̀ ìdájọ́ tẹ́ fẹ́ ṣe fún mi, torí pé àròkò tí mo mú wá fún yín yìí àròkò yìí ti fi hàn pé mi ò lè padà sílé. Àmọ́ tó bá wá jẹ báyìí kí ni ó ṣẹlẹ̀ sí mi tó dé ẹni tí ń pa kúkúrú tí ń pa kúkú nu tí ń ṣe kí tí ń dà yín láàmú tí ó jẹ́ kẹ́ lè sùtọ̀ sọ́tòrú, kí ló dé tẹ̀ fi lè jẹ́ kí n lọ rèé kù. Àwọn Ọ̀yọ́ ọgbà náà lọ́hùn kìí ṣe ti sìn torọ́ Ọ̀yọ́ ti sìn kí wọ́n wá ìtàn fúnra wọn. Ọ̀yọ́ ti sìn kọ́ torọ́ Ọ̀yọ́ ti sìn Ògbómọ̀ṣọ́ ló tún padà fún wọn láàyè kí wọ́n wá ìtàn fúnra wọn. Kí wọ́n tún lọ béèrè tí wọ́n bá mọ̀ kí wọ́n wọ Ìbàdàn lọ kí wọ́n lọ rí béèrè ìtàn ibi tí wọ́n wà. Ìrìn àjò ọjọ́ náà lọ́hùn tí Ṣọ̀ún lọ tó dé tó gbé orí Ẹlẹ́mọ̀ṣọ́ tó gbé kalẹ̀ báyìí, ẹ dákun ẹ sọ fún mi tó bá jẹ́ pé ẹni tó bá jẹ́ tí mọ̀ jẹ́ àmánà ni tó yẹ pé kì í solódodo ẹ̀dá tí èso lóòótọ́ ẹ̀dá bá ní Ṣọ̀ún lọ́jọ́ náà lọ́hùn gbogbo agbára lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ n tó bá wí ní ọ̀sẹ̀ lásìkò gbà náà kò ní kábíyèsí oníhẹ̀ kábíyèsí oníhẹ̀ ok. Ìdí mo fẹ́ pẹ̀lú yín ni pé mo fẹ́ sọ yín di Balógun, mo fẹ́ sọ yín di kíní kan báyìí báyìí, ẹ̀yin ẹ̀ sọ mo fẹ́ kẹ́ sọ kábíyèsí, mo fẹ́ kẹ́ sọ Aláàfin kalẹ̀ kó dìde bó ṣe wá yẹn tí ọba fẹ́ kọ́ mọ owó bó ṣe ń wo ìtọ́ wà nílẹ̀ báyìí yóò kágbára rẹ̀ ó ṣe tó ẹni tí ń dá wọn láàmú tí wọ́n gbé orí rẹ̀ dé tó ń tán rí tẹ́jẹ̀ sí nǹkan lára ẹ̀sùn súnsún báyìí tán ṣe orí rẹ̀ náà wọ́n gbé wọn tó tọ́ yìí tí gbogbo òlú ò lè sùn tí wọ́n lè sùn kọ́ wá sọ pé n tó wù mí ní ìsìn ni pé n fẹ́ gbé orí yín sọ̀kalẹ̀ o fún àlàáfíà ara yín, ẹ wá lọ tẹbi báyìí dó ẹ padà síbi báyìí kẹ́ lọ rí jókòó mo ní kẹ́ lọ rí jókòó bẹ́ẹ̀ kẹ́ lọ rí mọ́ sọlá níbẹ̀ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ ṣe ọlá mi nìyí lọ́jọ́ náà lọ́hùn. Ẹ má sọ pé kì í ṣe nǹkan tó lè ṣẹlẹ̀, tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọ́ náà nǹkan
but ìfẹ́ abínibí àti ìfẹ́ àwọn ọmọ àti ìyàwó tán fi sílẹ̀ nílé ó wà pẹ̀lú wọn. Ẹ jẹ́ n padà lọ sọ́dọ̀ àwọn èèyàn mi náà fi padà wá. Ó wá délẹ̀ tán nù báyìí yóò kó ti ṣe rí. Àwọn tán ti fọkàn sí pé tó bá lọ kò ní dé tán wá rí tó dé. Ẹ béèrè lọ́wọ́ káwọn gan kan tún padà béèrè ìtàn yùn. Àwọn tó jẹ́ bíi bàbá tiwọn nígbà náà ojú wo náà fi kó Ògúnlọlá ńgbà tó dé. Pẹ́pẹ́ fúrú wo ni wọ́n padà ṣe fún Fọlá pé agbára ti dé. Ìní ìtumọ̀ ọ̀rọ̀ tí bàbá wa Sàká Balógun sọ fún wa. Kí lẹ̀ ń wí? Tó bá jẹ́ Ṣọ̀ún, tó bá jẹ́ pé Ìgbọ́n Olúgbọ́n 18th century lẹ́ bá sọ̀rọ̀ ọba, agbára lè wà ńgbà náà o. But nígbà tó ti di 19th century wá báyìí, even towards middle to the last end of 18th century, agbára yẹn ti wà. Ògbómọ̀ṣọ́ ti wà lókè téńté. Síbẹ̀síbẹ̀ Ògbómọ̀ṣọ́ torí rẹ̀ kó Ṣọ̀ún torí rẹ̀ kó overlook Ìgbọ́n. Wọn ò fojú ọmọdé pàápàá fi wò wọ́n. Àwọn lẹ̀mí ìkórira ló wà lára wọn. Àti àgbọ̀ pẹ́lágbájá ni máa tẹ́ báyìí fún. Bàbá ńlá typical example ilé tí bàbá wa Sàká Balógun tí wọ́n mú jáde. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Britain àtàwọn Amẹ́ríkà. Ẹ pé kí Britain náà sọ fún wọn ní ìsìn l'Amẹ́ríkà pé ẹ̀ tó bẹ́ẹ̀. Tí Britain bá ra àwọn tó bá support wọn ní ìsìn pé wọ́n fẹ́ bá Amẹ́ríkà jà ní ìsìn, àwọn tó yẹ pé colonial, àwọn tó yẹ pé àwọn tí wọ́n kó lẹ́rú ni, tí wọ́n gbòmìnira lára wọn ni wọ́n sọ pé àwọn motherlands, àwọn godfathers, àwọn jẹ́ káwọn kún wọn lọ́wọ́ láti fi pa àwọn fífẹ́ bá Amẹ́ríkà jà. Tó bá láwọn fẹ́ bá Amẹ́ríkà jà tó ń ti bẹ́ẹ̀ sẹ́yìn pé wọ́n ṣe tó pé Iran dá Iraq ọ̀dà, Israel ọ̀dà kíní kan. Wọ́n ẹ̀ padà tó ráwọn tó tún kọ́ Amẹ́ríkà lọ́wọ́ tó ń tún sọ pé wọ́n tó fi gbógun ti okò wọn ti jẹ́ Britain náà. Bí Britain bá fẹ́ mí ní ìsìn káwọn fẹ́ ṣe nǹkan tó bá wọn ní ìsìn, wọ́n fi Saudi Arabia wọ́n fi mí gẹ́gẹ́ bí Amẹ́ríkà ṣe fi Saudi Arabia tó fi mí. So wọn ò lè sáré pé kan sọ pé kankan kan ṣẹlẹ̀ láàrin ara wọn. Wá kí lórí tá a fi lè jẹ́ ká jókòó níjókòó àlàáfíà. Tẹ́báníkà kanlẹ̀kùn bí kálukú ọ̀pọ̀lọpọ̀ ṣe jẹ oyè ní ìlú nígbèríko kọ̀ọ̀kan. Tẹ́báníkà kanlẹ̀kùn máa ń ṣe wí gbogbo ẹ̀ ló ní kéèlẹ̀ lórí. Ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ló ní kéèlẹ̀ lẹ́sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ló ní kéèlẹ̀. Lọ́pẹ́ tó máa ń mú ìtàn rẹ̀ wá báyìí fún èèyàn fọwọ́ bojú. Ṣé judiciary tẹ́ ń lé kálẹ̀ káàkiri pé judiciary ṣáàjẹ́ ká máa lọ sí kọ́ọ̀tù wọ́n tẹ́tí mọ́ pé what the court is doing based on nǹkan tẹ́ bá present fún wọn ni. Ṣé wọ́n ṣetán láti lè pẹ́ àwọn fẹ́ mọ́ báyìí tọ ìwé ìtànú lẹ́yìn. A rí nínú ìtàn nílùú Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ yẹn. Ìdílé tí ò ṣe fọwọ́ tìṣẹ́ tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Tó yẹ pé nínú ìdílé òun nígbà wọ́n fẹ́ obìnrin wá sínú ilé yìí, ọmọ ọkùnrin náà fi sọmọ ìyàwó fún wọn. Tọmọ yẹn wá ń dàgbà sínú ilé tó di pé òun náà wá fi di baálé sínú ilé, òun náà fi níyàwó sínú ilé, fi wá ń lọ́mọ tó náà fi wá tún padà fi claim nínú ilé yìí. Tó wá jẹ́ problem fún nílùú Ògbómọ̀ṣọ́ láti tàn sọ yìí. Àwọn ní kọ́lọ́ ọmọdé kan ṣiṣẹ́ kọ́lọ́ ọmọdé kan lọ rí kó bára wọn débi pé ọ̀rọ̀ báyọ̀ padà jẹ jáde. Unity ló ti dáa jù láti pé kájọ pawọ́pọ̀ ilé ayé àwa à ń lọ ní. Àgbékalẹ̀ dáadáa lọ́yẹ́ ká gbékalẹ̀ fáwọn tá a fẹ́ fi síbi lọ. Ẹ wá data ìdẹ wá ṣe wá lọ rí kọ publication very rough publication tó mórí fọyàn débi pé ẹ wá ridicule àga sọ̀hún débi pé tí wọ́n fẹ́ fi máa fi wá mọ́ wípé kan náà ni wọ́n pẹ̀lú ìrẹsà. You can just imagine. Torí náà àwọn ìrẹsà ti ní kán mọ̀ wá òkè sọ àwọn ọmọ fọmọ ayé rẹ̀ káwọn ọmọ fọmọ rẹ̀. You can just imagine irú ọ̀rọ̀ báyìí. Ẹni tí ń kọrú átíkùlù ayé yóò wọlá bí ṣe ń jẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀ gbogbo ayé pátápátá lọ́wọ́ ti bá àtọ́ àṣírí rẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ní chat tí wọ́n ṣe pẹ̀lú ẹnìkan tí mo ṣe tán láti dárúkọ.
wọ́n chat pẹ̀lú rẹ̀ wọ́n sì bi léèrè wọ́n sì fà pẹ̀lú rẹ̀ wọ́n sì fà pẹ̀lú wọ́n sì fà pẹ̀lú rẹ̀ ìgbà tó dé stage ibi tó gbé ti fà pẹ̀lú gúdúgúdú wọ́n fà pẹ̀lú rẹ̀ pé búra tí ì bá ṣe pé wọ̀ lọ ń jẹ́ gúdúgúdú agbogbo àwọn ọmọ rẹ̀ kọ́dún yìí ó tó parí kọ́lọ́run bá kọ́ pa gbogbo wọn lójú rẹ̀ àtìyàwó àtàwọn ọmọ kọ́lọ́run bá kọ́ gbogbo nǹkan tó lọ́n ṣe fún ẹ ní dáadáa kọ́lọ́run bá kọ́ sọ di lẹ́lẹ̀ fún ẹ. wọ́n chat pẹ̀lú rẹ̀ ẹni tó bá jiyàn pẹ̀lú mi tó bá fàbùsí send it sí mi I will still look for it and send it to you. Mi ò tẹ̀ mind pé àbòsí ni àbí kí ni send ẹ̀ sí mi. Màá sọ fún nítorí kó send kíní ẹ̀ sí mi. Àwọn tí mo send kíní ẹ̀ sí mo ti send ẹ̀ sí wọn. Kẹ́kẹ́ wo chat yẹn wò. Wọ́n jọ chat pẹ̀lú onítọ̀hún ni. Lágbájá mo ti mẹ́ ń gúdúgúdú. Akẹ́jọ́ sọ̀rọ̀ online ni àtijọ́ mọ́ra wa o. Gúdúgúdú mọ mẹ́ o. Àjọ wà níbàdàn ni àjọ ríra wa. Òun ṣiṣẹ́ ìjọba ní kíní kan ní ọ̀hún. Mo tó fà tí mo fi bẹ́ẹ̀ fani pé tó pé mi sọmọ Ògbómọ̀ṣọ́ o but sọmọ pé kó wà very careful bó ṣe ṣọfẹ́ tùlù ni sọmọ pé wọ́n lọ ń jẹ́ báyìí. Ó dẹ̀ jiyàn olóhùn kì í ṣe bẹ́ẹ̀ ẹnu ara ẹ̀ ló tún padà sọ pé ṣe mọ̀ pé wọ́n ti pè mí lọ sí yàgàn ṣé wọn náà ti mọ̀ pé wọ́n ti mú mi lọ sí yàgàn òkúri nìyẹn wá ń bilé ìgbà wọ́n ti mú ẹ lọ sí ẹnu ara ẹ̀ níbi sọ pé sọ pé tí wọ́n mú lọ sí yàgàn òkúri tẹ́tí lọ́ọ́ di sọ pé kìí sóhun torí pé wọ́n rí traces lórí rẹ̀ ẹ sì padà lọ́ọ́ rí wo péèjì gúdúgúdú àwọn tó bá wọn bọ́n ṣe ń deal pẹ̀lú pages online ẹ lọ́ọ́ rí wò òun ló contribute jù nínú page yẹn ẹ lọ wo links yẹn lọ rẹ wò tá bá ti block ẹ pé kí everybody ọmọ rí wò mọ́ ìjọ tó náà bá ní kónítọ̀ kó sọ́wọ́ tí publication yẹn bá fi dé séèdì kí wọ́n bá mú un fúnra ara wọn ni wọ́n ti mú níbẹ̀ yẹn tó yẹ pé wọ́n fi mú gbogbo àwọn contributors tó bá wà nílẹ̀ látara àwọn contributors rẹ̀ ti mọ àwọn tó bá wà níbẹ̀ that is the truth látàrí àwọn mo like even tó bá ṣe nǹkan kalẹ̀ ẹni tó bá ti ń like ẹ lọ kọ list àwọn tó bá like rẹ̀ yẹn ẹ lọ rè wò àwọn tó bá like ẹ kẹ print wọn jáde kẹ lọ rè wò nígbà tẹ́ bá padà lọ sí rí page wọn ẹ rí pé ní tá à ń dá ọkọ̀ pé wà ń bẹ́ẹ̀ rí pé wọ́n jọjọ́ rẹ̀ níbi tí wọ́n wà ní. gbogbo kíní láti wádìí iná ti ṣiṣẹ́ online lé lórí ṣùgbọ́n kò tí ì ṣe kàn wá lára kò tí ì rọ́lù wa mọ̀ pé yóò padà gbé ebu nígbà tó bá wá gbé ebu yẹn ni màá wá print gbogbo àwọn kíní yẹn jáde èmi ó print ẹ̀ jáde pé màá fi lọ sínú ilé yẹn ni ní ilé bí wọ́n tán gbé ti bí wọ́n ti ṣe yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú mi tán rán mọ̀ kan sí mi pé kọ́ mọ̀ bú mi but ìyẹn di sí à ń sì tún retí kọ́ rẹ̀ kò tí ì pè mí à ń tún retí kọ́ rẹ̀ torútorú lálẹ́ ni ó pè mí tó mọ̀ bú mi tá a fi track ẹ̀ tá a fi mọ ẹni tó ń ṣe àwọn fúnra ara wọn track mi fúnra ara wọn òun gan tí mò ń fi gbogbo nǹkan tó pọ̀lọpọ̀ yín ò mọ̀ nìyẹn wọ́n track mi débi pé ẹni tẹ́mi rẹ̀ jọ ṣe kékeré fẹ́ pé láti nǹkan bíi let me say láti nǹkan bíi 1979 1980 lèmi pẹ̀lú onítọ̀hún ti jọ pínyà kan wàláì wọ́n tracy mi dọ́dọ̀ onítọ̀hún tájọ lọ school tó onítọ̀hún pè mí lórúkọ kan tá a fi nǹkan bíi almost 1 hour tá a fi sọ̀rọ̀ ìpé ńgbà tó ń sọ̀rọ̀ sókè tó bá gbé Taofeek ni o máa ń jà fẹ́tọ̀ èèyàn ni o kò kí ń gbẹ́sẹ̀ kúrò tó bá ti ń jà fẹ́tọ̀ o ìyẹn máa ti ń dàgbà náà yẹ ká jáwọ́ kú mẹ́mọ́ àwọn ọ̀rọ̀ líle léyìí tó bá jẹ́ pé wọ́n bá ṣe bà mí lórúkọ jẹ́ ni mi kò bá ṣe bẹ́tà ó ti bá ìbá lórúkọ yìí tí ó ti pọ̀ jù tí n bá pé mo bá ṣe nǹkan kan lórí rẹ̀ because of my but instead n bá fi sọ pé wọ́n fi ká wá dákẹ́ pẹ̀lú rẹ̀ lọ́ba tó ní pé èèwọ̀ oríṣiríṣi ìfiniṣẹ̀ sí nígbà tá a kúkú bú mo bá fẹ́ dákẹ́ wọ́n tún máa wọ̀n kan jáde pé kán máa bú mi so kí wọ́n káwọ́ gbéra kí wọ́n máa wòye nìran kẹrin pé ẹ̀rí nígbà tá a ti sọ ẹ bá sọ fún mi pé wà rẹ̀ ni torí pé kò fẹ́ ká ṣírí òun tún lọ́fà tó fi dákẹ́ so tó bá ti bú mi máa fún ẹ lésì torí pé kò mọ̀ pé àṣírí mi tó bá wà níbi kankan lọ́ọ́ ni mo mú jáde àṣírí mi tó bá wà níbi kan tó ju títáyé lọ tó jẹ́ nǹkan tó bá àlùjẹ́ tó bá ayé mi tó lè bàdílé jẹ́ so pọ̀pọ̀ tó ń jẹ́ gúdúgúdú ẹ̀ pẹ̀lú publication tó ṣe lórí ọ̀rọ̀ ìrẹsà yìí máa fẹ́ rọ gbogbo wa tá a bá mọ̀ pé we are good online ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mọ ṣiṣẹ́ lórí ẹ̀ èmi ti ní àwọn facts lórí ẹ̀ but àwọn facts tí mo inú ọmọ tó fẹ́ dúró lé lórí ni láti ká lè bà torí wọ́n ó tún padà tún ṣí mi bàbá ti ń ṣí mi á tún mọ track ẹ̀ lọ síbẹ̀ kẹ́ẹ̀fì mẹ́ni tá à ń wí kẹ́ẹ̀fì ẹni tá à mọ̀ tó confam ni kèése pẹ́ni kankan tó sápamọ́ ni ẹni tájọ jẹ tájọ mú ni tájọ wà nínú ìgboro àmọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pẹ̀lú yín ni pé kẹ́ ẹ lè bá àmọ́ pé torí pé kó lè bá tètè yá ẹ jẹ́ ká kọ́kọ́ mọ bẹ́ẹ̀ náà ọba fún yín pé èyí tó fẹ́ràn jù nínú ọmọ ní kọ́nà kọ́kọ́ pa lójú rẹ̀ tí gbogbo ayé ọmọ tó bá kọ̀ tó bá lọ́wọ́ bá ní jáwọ́ kò lè fi ọ̀rọ̀ títí ẹ̀ nìkan
kó fi run ìdílé wọn, kó sì fi bà orúkọ ìdílé wọn jẹ́, kó sì fi bàlú jẹ́. Torí àwọn tó jẹ́ ìdílé rẹ̀ ń bà wọ́n nínú jẹ́, wọ́n mọ̀ ọ́n, ṣùgbọ́n kó má jẹ́ kó ara wọn ni wọ́n fi tú jáde, wọ́n mọ̀ ọ́n, tó ń jẹ́ ìbànújẹ́ fún wọn gidi gan. Bí èèyàn ṣe wà tí fi mọ́ gbógun ti ìlú bàbá rẹ̀ báyìí, lórí kíni àwọn ò tí ì ṣetán láti fẹ́ mú lórúkọ ni, wọ́n fẹ́ mú ní mú ti gúdúgúdú ni, bẹ̀rẹ̀ láti ibi tó pé ti ń ṣiṣẹ́ ní ó ti fẹ́ mú lódìdí gbódúgbà tí ò fi ní bọ́. Torí publication tó ṣe nípa ti ìrẹsà yẹn, tí anybody ẹni tí ó àfẹ́ni tí ó bá pé kò kí ń follow anything online, tí ó bá kà àbí tí kò bá yé nìkan lókù ní ò ní fi jẹ́ ìbànújẹ́ ọkàn fún. ẹ lọ wo àwọn AI presentation rẹ̀ tí ń ṣe ní ìsìn, àwọn ẹ̀rọ ìgbàlódé tó ń lò tó fi ń condemn kábíyèsí, tí ó yà kábíyèsí tó gbérùkẹ̀ dání, yóò wá ya kábíyèsí kan tó gbóbìnrin sẹ́gbẹ̀ẹ́, eléyìí tó lólórí láàfin, eléyìí ò lólórí láàfin. What sort of madness is this? What sort of madness is this? Ẹ̀rí pé orí burúkú ń dààmú ẹni tí ń jẹ́ gúdúgúdú, ẹ̀rí pé àtúbọ̀tán ẹni tí ń jẹ́ gúdúgúdú kò ní dáa, ẹ̀rí pé Ọlọ́run bínú sí i. Láti ọ̀nà wo tá bá dákẹ́ níbí yóò tún gbọ́nà bòmí yọ, tá bá dákẹ́ níbí yóò tún gbọ́nà bòmí yọ. Gbogbo ọ̀nà ló fi wá kó dá wàhálà alẹ́ nílùú Ògbómọ̀ṣọ́. Tọ́lọ́run bá fún kábíyèsí lẹ́mìí sùúrù pé àwọn èèyàn mímì nígbà kan jà, wọ́n gbé tọ̀rọ̀ ti ọmọ ìdílé wá, wọ́n tún dé wọ́n lẹ́yìn ti dìde Ọlọ́run rọ̀ tìdílé parí kọ́ parí, Ọlọ́run parí rẹ̀ bí kábíyèsí lọ́lẹ̀ bí ẹ̀, àtàwọn tó jẹ́ gbọ́n fún wọn, àtàwọn tó jẹ́ bàbá fún wọn, àti gbogbo wọn pátápátá ní ìsìn kábíyèsí jẹ́ bàbá fún yín, gbogbo yín pátápátá, àfi kí gbogbo kẹjọ rìn lọ́kàn. Ibi tó bá kù díẹ̀ kà tó sí nínú ìdílé ilé ṣe lódìdí tẹ́lómi ò ní bá yín gbọ́, torí ìbàjẹ́ kábíyèsí ìbàjẹ́ tí náà ni. Dáadáa tí kábíyèsí bá ṣe kalẹ̀ táà fi ronú orú mọ́ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tẹ́rí táà ṣe kalẹ̀ káàkiri, ó yẹ kó mọ́ wú yín lórí, ìtàn gidi ní ó fi sílẹ̀. Bàbá wa kábíyèsí àná, àwọn náà parí kéèsì àgbàlẹ̀ o pẹ̀lú àwọn Ọ̀yọ́ tẹ̀bẹ̀tẹ̀bẹ̀ wọ́n fi mú síwájú ọlọ́m̀bẹ̀ tó fi mú jọ. Àwọn bàbá wa kábíyèsí àná torí pé àfẹ́jọ́ ẹjẹ́ ká jókòó àlàáfíà ló fi ní tán fi kalẹ̀ lọ́nà ọ̀tẹ̀ láàrin wọn pẹ̀lú Ìlọrin, fi kalẹ̀ ní kìí ṣe pé wọn lọ kóòtù sí ẹ̀yẹn náà mú lè kúnra. Ẹ béèrè tán ni, but alọ́kọ́tù níbo lọ̀rọ̀ kọ́ọ̀tù pé èmi mo nílé ilẹ̀ bàbá mi kò sẹ́ni tó bá mi gbà, níbo ló ti bẹ̀rẹ̀? Ọlájídé Láyọ̀dé ló bẹ̀rẹ̀ rẹ̀ o, inú bẹ̀rẹ̀ rẹ̀ o, kìí sọba àná o, kìí ṣe ti jẹta o, ti jẹrin ní o, òun ló bẹ̀rẹ̀ rẹ̀. Ilẹ̀ bàbá mi nílé yìí tó kó gbogbo rẹ̀ pé ẹnìkan kò ní gbalẹ̀ bàbá mi. Láyọ̀dé ló bẹ̀rẹ̀ rẹ̀, ìgbà tọ́lọ́run sì ní kó rí bó ti ṣe rí ọ̀hún gan náà ṣe rùpárò òde ló ṣe tó ṣẹlẹ̀ sí Láyọ̀dé ni. Báwọn ẹ̀jẹ̀ rẹ̀ ni, báwọn ọmọ ọba ni, kìí ṣe láti Gàmbàrí àbí láti kìí ṣe pé láti Gàmbàrí àbí láti odò ọba àbí láti ọlọ́ àbí kankan ni wọ́n ti wá ńkọ́ ebá àwọn ọmọ bàbá rẹ̀ ni. Ṣé wọ́n wá jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ náà lọ́n tán fi gbẹ̀mí Láyọ̀dé ńgbà náà tó fi lọ nígbà náà, ṣé wọ́n wá jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ yẹn káwọn àtòrí rẹ̀ káwọn sọ pé mọ́gàjì inú ilé wọn ẹ jẹ́ ká fi rọ́pò ẹni táwa pa? Ó kó inú ilé yẹn ni ó bọ́ síbòmíì ni. Ó wù yín lẹ pa ọmọ bàbá yín, ó wù yín lóye, ó wù yín mọ́lẹ̀, ló wù yín lẹ bàjẹ́ lẹ ní kó ṣe kó máa lọ. Eléyìí òun ò lè torí sympathy rẹ̀ kan gbé fún yín. Gbogbo báwọn alágbára ṣe rìn nígbà náà wọ́n rírìn, ó ti kó ní ilé ìlọ yóò bọ́ síbòmíì ni. Ṣé ń táwa torí rẹ̀ pé lápá Láyọ̀dé sí níjọ́ náà lọ́hùn tó fi wá pa wọ́n sí, ṣé ìyẹn náà wá kú ń bẹ̀? Àbí sówó orí ọ̀hún sẹ́ẹ̀ padà mọ́ san níta gbára ní tipátìkùkù ọ̀fẹ́ ọkọ̀ ní ìsìnkú tó gba sálárì rẹ̀ náà agídí ti yọ kúrò ń bẹ̀.
kó tó gbà àtagídí ọtí Ọlọ́run kò tí Ọlọ́run kó tó gbà tó bá wo kó ṣe jọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó bá ti ṣe jọ́ mẹ́ẹ̀ẹ́dógún nínú jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n ti yọ pèyí rẹ̀ pay as you earn ni wọ́n ti yọ ìtàlá kọ̀ǹgbà náà irú kú tán náà fi pa Jésù níjọ́ náà lọ́hùn pé wọ́n ní kámọ́ sanwó orí mọ́ àbò ní kámọ́ sanwó orí iṣẹ́ wọn bọ́n ti ṣe Jésù gbà náà ó fẹ́ jọra wọn nísìn nípa sọ̀rọ̀ owó orí òṣòwò orí enviness àwọn kan wá torí pé èmi lọ́yẹ́ kí n débẹ̀ èmi kọ́ kí n mọ́ débẹ̀ torí náà ìjọba rẹ̀ gbọ́dọ̀ ṣeéṣe kí ní kò lè ṣeéṣe omi nínú ìlú nínú ilé a ó rẹ̀ lómi nínú wọn tó yẹ pé kò ní jáde sọ̀rọ̀ ṣùgbọ́n tí gúdúgúdú bá ti sọ̀rọ̀ yọ́ lọ́rí mọ́ láìkẹ̀ mú ní example rẹ̀ lọ́wọ́ nítorí sọ yan ọ̀rọ̀ ni ewu ara wa ni ẹ mọ́ sọ pé ewu kábíyèsí ni ewu ara wa ni kábíyèsí spent 30 something years in the western world ẹ ò gbọ́dọ̀ expect pé nǹkan tá à ń ṣe nílẹ̀ Yorùbá nǹkan kẹ́ gbọ́dọ̀ expect kókó jọra wọn but ẹ̀tọ́ wọn ni ibi tó bá kú díẹ̀ ká tó ṣe ká eléyìí báyìí láti ṣe eléyìí báyìí láti ṣe I could remember there was a time táàfà kan ṣe wáàzí kan ó ṣe dáyé nìkan pé àwọn ọmọ Ali Hassan àti Hussein níjọ́ kan wọ́n wà ní mọ́sálásí wọ́n jókòó ní wọ́n fẹ́ wọ mọ́sálásí wọ́n ń ṣeré tí wọ́n ní bàbá kan sì débẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí mọ́ ṣàlùwà lábàtàbàtà àwọn ọmọ yìí wọ́n wò pé àgbàlagbà ni àwọn ọmọ báwọn ṣe lè sọ fún mi pé bàbá yà àlùwàlá tó ń ṣe àlùwàlá yóò pé Hassan wá sọ pé ìwọ́n má àlùwàlá ṣe ọmọ ṣe mọ́ ṣe jù ẹ lọ ọmọ ṣe wọ́n wá fi ń kọ́ra wọn ọmọ pé sọrí pé bèbè ti ọ̀dà náà èmi náà ti fọwọ́ tán báyìí nìsín ìbolókù tí wọ́n fọ ó ní ọwọ́ àkùpẹ́ máa yẹn wúwú ọ̀sámi ètò ẹ̀kọ́ ṣe ọ̀dà èmi náà fi mú ni ìwọ náà mi tó kù tó ṣe èmi náà fọ ojú ni ọ̀dà tó lẹ́yìn eléyìí kọ ẹ̀ máa fọ apá ìwo ń bẹ̀ tọ̀tún ni òkè mo ti fọ tọ̀tún ìwọ náà tó bá jẹ́ bẹ́ẹ̀ kò wá fọ tòsí bàbá yẹn lọ́wọ́ ẹsẹ̀ ẹ̀yin ọmọ mi ẹ̀ṣẹ̀ wọn lọ́wọ́ dá yín lágbà èmi gángan lẹ́nu tó torí tẹ̀ ń ṣe lójú mi tí mo rí mi ọmọ ṣe ẹ̀yin lẹ padà kọ́ mi mọ́ ṣe ṣàlùwàlà nígbà tó yẹ pé àwọn ọmọ tán fi ẹ̀jẹ̀ dáadáa bí ni wọ́n fi ẹ̀kọ́ gidi wọ́n fi kọ́ àgbàlagbà níbo ṣe ẹ jẹ́ ká fi bá ti ṣe rí bá ṣe tó bá ṣe fàlàáfíà láàrin ara wa ibi tó bá kù díẹ̀ ká tó láàrin ara ẹ jẹ́ ká pera wa jọ pé nǹkan tá à ń ṣe yìí nǹkan báyìí ló yẹ ká ṣe nǹkan báyìí ló yẹ ká ṣe nǹkan báyìí ló yẹ ká ṣe nǹkan báyìí kálukú ní gbogbo òdílé ló nípàdé ilé wọn tí wọ́n ń ṣe ló nípàdé ẹ̀dẹ̀ wọn tí wọ́n ń ṣe tí wọn èèyàn bá pọ̀ ń bẹ ní wọn pọ̀ sódì ìgbà tá a wá fẹ́ sòkú ká tó mọ pera wa jọ ni ẹ jẹ́ ká pera wa jọ ẹ jẹ́ ká jọ bínú síra wa tá a bá jọ bínú síra ká tó padà jọ rẹ́rìn síra wa tọmọ ìyá méjì tán bá wọnú ilé tán bá rẹ́rìn jáde wọn sọ tọrọ fúnra wọn ni ẹ jẹ́ ká jọ ṣe kábíyèsí ń pe gbogbo wa ní pé gbogbo ẹ jẹ́ ká jọ kọ́ ọ̀pọ̀ ká jọ ṣe tí kábíyèsí bá pe gbogbo lọ́ba gbogbo ìlú gbogbo kẹtọ́ bá pe gbogbo pé ẹ jẹ́ ká jọ ṣe mo fẹ́ kẹ́ lọ rèé mọ̀ pé láì tí ìbẹ̀rẹ̀ ti sọ kábíyèsí ti bẹ̀rẹ̀ láti inú ìdílé wọn ti bẹ̀rẹ̀ láti ilé ibi tán ti bí wọn bí wọn bá tẹ̀ tí ìmọ̀ sọ pé ẹ̀yin ará ilé mi ẹ tẹ̀lé mi ká lọ wọn bá tẹ̀ tí ìbẹ̀ ẹ̀yin ẹ̀kọ́rùn bọ́ ẹ̀ gánú sí ẹ̀kọ́rùn bọ́ nígbà ẹ bá kọrùn bọ́ lónìí tẹ bá kọrùn bọ́ lọ́la ìgbà tó bá dijọ́ mi fúnra wọn ẹni tí gbogbo ẹni tí máa ń tẹ̀lé kábíyèsí ẹni hàn tí máa ń tí ó pọ̀ wá kí ló dé láti bó sí wọn gbogbo ọba ara ẹsẹ̀ gbẹ kan ó sì ń bẹ oníbó wọn ṣe bẹ ẹ̀dá bó wọn ṣe pín nígbà tí kábíyèsí bá ní wọn bá ń gbà tí wọn bá rí pọ́n bàbá wọn nígbà bá ní wọn bá rí pọ́n bàbá wọn bá wá wájú wọn bá rí pọ́n bàbá wọn ni gbóòdè why will you be inclusive so kò dìgbà tá a bá wá jìnnà sí kábíyèsí òkúkú pè mí o ẹgbẹ́ kúkú lòdì àtúnpẹ́ wọn tún lọ ibìkan àti ẹ̀mà ibìkan àti kò lè work àwa igan tẹ́ ò ṣe pójú ìlà jẹ orí wa yìí ó ti kún fún pọ̀lọpọ̀ nǹkan tá a bá fẹ́ ṣe kẹ́lá ẹ̀ sọ mi pọ́n fẹ́ wàláhì mo ti gbàgbé mo ẹsẹ̀ rántí ni kìí ṣe pé bóyá ọpọlọ èèyàn kú kọ́ ni because what you have there is much kó tó ronú pọ́ fẹ́ ọ̀sán oṣù kọ́ ọmọ ọ̀fẹ́ jẹun ọ̀fẹ́ ṣe kí ní ìyàwó ẹni tó bá ní ibà ìbò lọ lé yàrá tó all these things is there kí kábíyèsí ojókòó lẹ́jọ́ kan oṣù láàrin kí kábíyèsí ojókòó lọ́jọ́ kan oṣù láàfin kí wọ́n mọ̀ gbé kéèsì kan wá bá kábíyèsí níyì láti ìlú àbí látòkòbí kan wá gbé bá kábíyèsí ó yẹ kí kábíyèsí kan próòbù gbèsè ayé ara wọn gan fúnra wọn
Ọlọ́run ṣé kèsì pé ẹ fi mí jọba láti fìyà jẹ mí ni ó dàbí pé àwọn èèyàn ní sá fún mi. So different type of people want to see him. He's coming here and there. So àwa fúnra lápadà gbogbo wa ò lè pé tán lápadà ṣe lódì láti wá mọ̀ pé torí pé bẹ́ẹ̀ ṣe má ṣe wà yẹn wà láìka láìsí wọ́n bí láìlẹ̀ sí láìlẹ̀ kì í sọ̀rọ̀ àwàdà. Omi nínú àwọn ọmọ inú ilé ọba náà ni o tí kìí ṣe pé igun wọn lọ́kàn tí kìí ṣe pé àwọn ni wọ́n wà ń bẹ̀ tó yẹ pé inú wọn ò dùn sí nǹkan tí ń ṣẹlẹ̀ sí kábíyèsí, inú wọn ò dùn sí bó ṣe pé kábíyèsí ló wà ń bẹ̀. Despite the fact pé kìí ṣe pé kábíyèsí béèrè lọ́wọ́ wọ́n tún béèrè lọ́wọ́ kábíyèsí ni wọ́n tún gbà wọ́n ń jẹ wọ́n mú lábẹ́ orí kábíyèsí wọ́n sì tún wá ṣubú fún un. Kò lè ṣeé ṣe fẹ́yìn tẹ́jọ́ mọ bàbá kábíyèsí, kò lè ṣeé ṣe fẹ́yìn tẹ́ jẹ́ ẹ̀ẹ́dẹ́ Ọláoyè. Ẹ dìde sọ̀rọ̀ yìí, ẹ má káwọ́ gbéra torí kí káwọ́ gbéra àwọn ọmọ ọba pátápátá generally ẹlẹ́rù ní ó gbé níbi tó gbé ti wúwo. Kíkáwọ́ gbéra àwọn ọmọ ọba generally ló jẹ́ káwọn incidents tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kí wọ́n máa rí mú jẹ. Kíkáwọ́ gbéra àwọn ọmọ ọba generally yàtọ̀ sáwọn tó ẹgbẹ́ lọ́kàn generally ni mo tún sọ kíkáwọ́ gbéra wọn wàláì azim sọ́wọ́ bí láìlẹ̀ ló jẹ́ kí àwọn nǹkan míì kan máa jẹ lọ l'Ógbómọ̀ṣọ́. Kíkáwọ́ gbéra ń ló mú tí Ọ̀yọ́ kọ́kọ́ fẹ́ fi ìlọkulọ̀ lọ wá. Ẹ wo ní tó ṣẹlẹ̀ níjó ní nípò Sọ̀yọ̀ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ látàfin tó tún fi lọ sí ilé Àtọ́yọ̀tẹ̀ tẹ́ tó ń wí tọ́ lórí sọ̀rọ̀ ilé ìyá tó bí bàbá tó bí mi ni kìí ṣe pé bí àbára ilé ìyá tó bí bàbá mi ni, and they are saying the truth. Àwọn Mọ́gàjí Ọ̀yọ́ ibẹ̀ làwọn ti jẹ́ dán ti wà. Nígbà tí history yẹn dé bàbá mi still alive ṣe rí nǹkan àwọn ẹnikẹ́ni wọn lórí wá ìtàkìtàn fúnra ara wọn fi tí wọ́n gbọ́ nǹkan tó yẹ kán gbọ́ because they are saying the truth. Àwọn àgbà sì tó kù láti sọ pé nǹkan tí wọ́n ṣe yìí wrong. Wọ́n jẹ́ ká tètè máa mọ̀ káwọn Ọ̀yọ́ kẹ́rẹ́ tètè máa mọ̀ pé Ọ̀yọ́ eléyìí kọ́ o torí ńgbà tó di pé wọ́n lọ́ọ̀rẹ́ bulẹ̀ fún yín ni pé torí pé tó máa jókòó kọ́mọ́dé pé wọ́n padà fẹ́ mọ́ sọ pé wọ́n fẹ́ mọ́ claim superiority torí tó máa ti pẹ́ lórí ìjókòó wọ́n padà fẹ́ mọ́ claim superiority pé ebi bàbá tiwa lọ́rán yín lọ́ọ̀rẹ́ gbórí ẹlẹ́mọ̀ sọ wa gẹ́gẹ́ bí irú nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìsìn pé bàbá tiwọn lọ́rán kábíyèsí lọ́rán Ògúnlọlá lọ́rán lọ sọ́yọ́ ipe tí ọba dé kó dé nígbà tó lọ́n sì ní kó dé tí ọba dé kó dé tí ọba sì padà nígbà tó lọ́n sì ní kó dé báyìí wọn fẹ́ gbà fẹ́ni tó lọ́n ní kó wà níwájú wọn. You better just take it. Eléyìí kìí ṣe pààrọ̀ wà kẹ́ ẹ sọ jù bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ larí bọ́ẹ̀ látòsí dọ̀là ẹ kàn wá àlàáfíà fúnra yín ni àlàáfíà tó wà fúnra yín ni pé by style tẹ eégún tó ṣubú lulẹ̀ ní kó sọ di dán yóò sì yẹ kí mo bá ṣe báyìí ara ni mo fi dára kó fi dára. Ẹ wá ìfọwọ́sowọ́pọ̀ ìgbà mẹ́rin lẹ́fẹ́ tó campaign láti sọ fáwọn lọ́ba yòókù pé kọ́mọ̀ sí kábíyèsí nígbàtẹ́ ibi 14 àbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ wọ́n bẹ̀ ká pé 16 àbí ẹ má bínú o I don't have the record straight record with me tó a jẹ́ pé ńgbà tí gbogbo wọn lọ méjì péré nínú yín lókùn tẹ́lẹ̀ lọ ẹ̀yin méjèèjì tẹ̀sí ní ìlẹ́sìn ní clause ẹ̀ sì wọ́n náà láfíà kí lẹ fẹ́ fi dà kí ni nǹkan tí ẹ fẹ́ fi dà omi ìwọ̀n àbẹ̀tẹ́ pé wòsàn dèmí ni wájú kò dèmí ńgbà tó débẹ̀ tán ńgbà tó pẹ́ síbẹ̀ náà lónà bá dé tó pé òun náà tó fẹ́ mọ mú sọ ní ó tún fẹ́ mọ mọ́jà ọlọ́jà ó tún fẹ́ mọ mú ta káwọn tó ń bẹ̀rẹ̀ sí mọ yàrá kí ló fẹ́ máa ta ilẹ̀ bàbá tiwa ni afẹ́ níbẹ̀ ẹgbẹ́ ni lọ́ọ̀rẹ́ béèrè tán ẹ má fọ ara yín ẹ má fi ọwọ́ ara yín gbéra yín kó láàrin ìlú lọ́sàn-án gan ẹ má fi ọwọ́ ara yín torí bàbá yóò rìnrìn wípé ọwọ́ ọ̀tẹ̀ o ṣírú bàbá yìí bá fi lè lọ sínú ilé pa kí ọ̀tán lọ rè jókòó pé mo wá kí ẹni olóyè mi ni ẹ mo sì wá kí ọ sínú ilé ṣírú bàbá yìí bá fi lè lọ síbi bẹ́ẹ̀dẹ̀ ààrẹ àgò olóyè mi ní í ṣe bẹ́ẹ̀dẹ̀ mo lọ rè jókòó sọ́dọ̀ rẹ̀ ṣírú bàbá yìí bá lè lọ sí ìpìlẹ̀ tán bá fi lè lọ sọ́dọ̀ Alẹ́ Òkèlérin ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Alẹ́ Òkèlérin pẹ̀lú Ṣọ̀wọ́n Ànánà wọ́n tún mọ́ láwọn ọ̀bájà ọ̀lẹ́ àwọn òsì fẹ́ rí ìjà àwọn òsì fẹ́ mọ ìjà ìkan náà làwọn he goes there ẹ̀yin wá dé wá fẹ́ wá mọ mú ìtàn tó yẹ pé kò lè favour yín kò sọ́gbọ́n tẹ́lẹ̀ dá kò lè favour yín tábà ní kámú tepúrú kámọ́ tó máa fi ẹ dúró káwọn náà dúró kámọ́ fi tepúrú kámọ́ fi wọ̀nyí báyìí kámọ́ fi wọ̀n
ní ìdúró báyìí ní kábíyèsí fi jù yín lọ, ní òró ló fi jù yín lọ, nínú ìmọ̀ ló fi jù yín lọ. ẹ jẹ́ ká gbé tì, ẹ má wulẹ̀ gbé tọ̀rọ̀ ti tẹ̀sìn bọ́tẹ́ bá gbé tọ̀rọ̀ ti tẹ̀sìn ẹ jẹ́ ká da yín dẹ́ ẹ̀sìn yín ọ̀gá kó pé nínú ẹ̀sìn yín gan wọ́n tún ti rìn jìnnà jù yín lọ nínú ẹ̀sìn yín, nínú ìmọ̀ yẹn wọ́n tún ti jù yín lọ, nínú mímọ̀ yẹn jù yín lọ, nínú ìrírí ayé wọ́n ti rí ìrírí ayé jù yín lọ. ẹ jẹ́ kẹ́yìn pẹ̀lú wọn ní ìsìn kan sọ fún yín pé ní ìsìn gbogbo yín ẹ jẹ́ ká rìtáyà lọ́wọ́ gbogbo yín ní ìsìn kẹ́kẹ́ kálukú tó nílẹ̀ ní kọ́ ọmọ iná tí ó fi kú wàláhì tàlá ọ̀pọ̀lọpọ̀ nínú ní ọ̀padà bẹ̀rẹ̀ sí máa tọrọ jẹ yàtọ̀ sí bàbá yìí. bẹ́ẹ̀ ni èyí tẹ́ ẹ dé ń bá kábíyèsí jà ẹgbẹ́ ká sọ pé kí rìtáyàmẹ́ntì ọba gbogbo yín ní ìsìn ká sọ pé state government òfin yín ní kọ́bọ̀ mọ́ owó ẹ̀kọ́ làwọn dúró dé o nǹkan ni wọ́n dúró dé ẹ pé kí kálukú kọ́ máa control domain rẹ̀. ẹ̀yin ìlú mi mo fẹ́ ṣe nǹkan báyìí kẹyọ ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí mo ṣe lọ́dọ̀ yìí kẹtọ́ bá kò kẹṣẹlẹ̀ kẹtọ́ bá lè kẹṣẹlẹ̀ ẹ̀yin náà ẹ kọ́kọ́ pe meeting láàrin àwọn aládùúgbò yín kẹ ríran wò kẹ lè bá ọmọ nǹkan tí bàbá yìí ṣe. wọ́n bá jáde tán fún yín ìròpẹ́ ẹ lè gbọ́ ẹ wá lọ rẹ rán àwọn journalist kan máa jáde kan máa bú kábíyèsí kan máa ṣe kíní kan máa jáde lórí online ẹnìkan rádaràdá kan tẹ bá tẹ tiri bẹ ẹ ti mọ̀ ẹ̀pọ̀ mutí ni tẹ bá tiri báyìí ẹ ti rí pọ́ mutí ni tí mú pẹlẹbẹ kí but in tí ó jẹ́ kí n kan ní sùúrù fún díẹ̀ ni pé àwọn kọmitì àwọn tó jọ wà nínú okò rẹ̀ ti jẹ́ Oòduà kíní kan Yorùbá Nation mo ti gbọ́ lórí YouTube mo ti pé káwọn iná ti sọ̀rọ̀ burúkú sí i wá àwọn tó fẹ́ dì mú tẹ́ bá lọ polówó ọjà fún yẹn tó bá náà ṣe fún yín tó jẹ́ pé tó tún lè padà ṣèrànlọ́wọ́ fún yín nìkan kí ló kẹ́nìkan tó ti tẹ́ kéèyàn because pé tó bá já síwájú ò gbọ́dọ̀ take side ẹni tó bá já síwájú kò gbọ́dọ̀ take side ẹgbẹ́ kankan gbogbo aṣíwájú tó bá ti take side kò lè rúlà gbogbo aṣíwájú tó bá ti sọ fún pé òun fẹ́ take side pé lágbájá mọ̀ ṣe tàmọ̀dò ṣe kò lè rúlà kò sí bó ṣe lè rú kò lè rí gbédélé. ó wá ṣe láti pé kí gbogbo ìkẹjọ dẹ ọ̀kan ẹwà ẹjẹ kálukú wọn gan pa àwọn bàbá délómi tó fẹ́ mọ̀ pé bàbá tó bá lọ padà lọ rè tú dáadáa yóò lọ rí mọ̀ pé òun gángan fúnra rẹ̀ ọmọ obìnrin ni òun gan fúnra rẹ̀ tó bá tú yóò lọ rí mọ̀ pé òun gan sẹ́ ọmọ obìnrin ni obìnrin tó bí yẹ òun obìnrin náà ló tó wá padà wá bí omi ló ìyá lọ bí ìyá rẹ̀ bí níbẹ̀ kí tó wá tó ẹsẹ̀ wá bí òun wọ́n tọ́ níbẹ̀ ni torí pọ́lá wá dé wọ́n á fọlá bọ́ àwọn tọ̀wọ́n mọ́lẹ̀ wọn á fi dé wọn á dókè ẹ bá lọ rí iwájú ọ̀pọ̀lọpọ̀ nínú kàńtà sọ yìí wọ́n tọ́rọ̀ bá kàn ní kó sọ̀rọ̀ Israel tọ́rọ̀ òun ní nǹkan tó ń pariwo lé lórí ní ẹ̀dísìn ẹni tó bá ti wá fẹ́ sọ̀rọ̀ báyìí wọn kẹ́ mọ́ ẹgbẹ́ ẹni tó bá ti fẹ́ sọ̀rọ̀ kẹ́ mọ́ ẹgbẹ́ gbogbo àwọn tó wà nínú gbègbèríko tó wà tó ìtòsí gbogbo náà ní kẹ́ mọ́ ẹgbẹ́ dànù ọpẹ́lọpẹ́ bàbá àná ìnígbà wọn lẹ̀ sagidi ni wọ́n fi ń ṣe titi yín ni ẹ wà mọ́ fagidi mọ́ fi gba agbára mọ́ fagidi mọ́ fi gba nǹkan mọ́ fagidi gba nǹkan mọ́ fagidi gba nǹkan mọ́ fagidi gba nǹkan káàkiri ẹ gbà fún big time ni ẹ gbà fún sọ̀hún èsẹ̀gbẹ́ yín èsẹ̀gbẹ́ yín nínú gbogbo nǹkan tí ẹ fi ń ṣe kan láyé lórí ipò gẹ́gẹ́ èsẹ̀gbẹ́ yín ẹ jẹ́ ká tó tó ní tòtò lóyìnbó náà gbà wọ́n tó tó náà síbẹ̀síbẹ̀ náà ó sì tún àwájú kódà kó sí pé yẹn kan ni àjẹgbọdọ wọn ẹnìkan kóra ẹ wọn sẹ wọn fọ ẹnìkan wọn jáde lórí kíní wọn lọ rí mú àwọn ọba ládéládé nílé Ọ̀yọ́ wọn wá mú yín wọn wá ń drop kábíyèsí pé wọn ò sí mbẹ you know what it takes to be called imperial majesty ẹ lọ rí béèrè ọ̀nà ẹ lọ rí béèrè adé tí wọn sì hé láàrin òhé ní títì ọlá adé ti sọ̀hún ló fi jẹ́ káwọn ẹlòmíì kan mọ request pé under due full request ni tí wọ́n sì tún wá wò pé so kájú ẹ̀ tí ọ̀nà òfìfẹ́ gbádẹ́ ẹ̀ lé wọn lórí gbogbo àwọn yòókù lè fọ́ ọ̀rọ̀ wọn sẹ́yìn ẹni àwọn èyí wá dé ní ìsìn ìdẹ́gbà adéta èdè because kábíyèsí wa very very flexible pé gbogbo ẹjẹ́ kájọ wà lódìdí kájọ wà lọ́kàn so ní wọ́n ṣe ẹwà délẹ̀ èyí náà wá fẹ́ mọ gápá kálẹ̀kálẹ̀ káàkiri àwọn náà wá fẹ́ mọ jáde lọ sódì kálẹ̀ káàkiri kẹlọ rí mọ́ fi mọ blackmail kábíyèsí kẹ mọ́ ṣe bí olóṣèlú kálẹ̀ káàkiri ẹ wọ́nà àwọn ọmọ yín o ẹ wọ́nà àwọn ọmọ yín tẹ́ bàbá kábíyèsí ṣe kábíyèsí ọ̀fọ́ sí yín àwọn ọmọ dáadáa tán sì mọ̀ dáadáa wípé kábíyèsí ọba gbogbo wa ni wọ́n jàǹfààní ìlú
àwọn ọmọ tí ní wù ní jẹ àfi tẹ́ bá mọ́ gbẹ̀yìn kulé lórí mọ́ tẹ̀lé nìkan pé kọ́ lọ síbẹ̀ kọ́ lọ rí gbà irú nǹkan tí kábíyèsí ṣe sẹ́yìn ṣe ń bẹ̀ tẹ́ bá fẹ́ àwa ti wà ń bẹ kó tó pé nígbà tẹ́ ti wà ń bẹ kó tó pé dé ebi kóòtù ní ẹ fi gbogbo gbèsè ayé gbogbo yín bẹ́ẹ̀ ṣe wà ebi kóòtù lẹ́ fi polongo kálẹ̀ káàkiri tí kábíyèsí eléyìí ọ̀bádé ọ̀kan nínú yín báyìí bí ṣọ́ọ̀ṣì ní tí ń lọ títí lọ rí polongo Jésù ní ṣọ́ọ̀ṣì tó ti gbàgbé pòun ti gbádé sórí tó ti gbàgbé pé Jesus died for our sin ló padà dín lọ rí ṣe ẹ foríjì ẹ̀yin Christian kí wọ́n go against Christianity ẹ̀yin náà mọ̀ gbogbo nǹkan tẹ́ báwo tí mo máa ṣe pẹ́lẹ́pẹ́lẹ́ ẹ̀ lè sọ pé bá mo go against religion kankan but eléyìí specifically ó jáde tó fi show pé Christianity lòun ń ṣe ẹnì kankan ò sì gbọ́dọ̀ dáhùn lọ́wọ́ kọ́ rẹ̀ tó sì fẹ́ ṣe ohun tó fẹ́ ṣe ni bàbá ìdè pẹ̀lú vast experience rẹ̀ torí in Christendom as a pastor ó drop ẹ̀ ó dẹ̀ sọ fún gbogbo ayé pé ìjẹ́ pastor mi mo ti drop ẹ̀ ìlú ni mo ń bá ṣe ẹni eléwo nínú yín ló dé ààfin níjọ́ kankan pé wọ́n fẹ́ ṣe meeting wípé wọ́n ṣẹ̀ wá jókòó ni nígbà wọn wá jókòó pé àwọn olóyè wá jókòó kọ́ ẹ pé ẹ dìde wọ́n fẹ́ ṣe wàásù fún yín ẹ gba Jésù fàyè yín tẹ́ ẹ bá ṣe lè gba Jésù fàyè yín ẹ ṣe kíní kan lórúkọ Jésù Olúwa ó yá jókòó padà eléwo ẹ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn olóyè ìlú ẹ wà mọ̀ ẹ́ tactically ọgbọ́nkọ́gbọ́n irọ́kírọ́ lórí àbòsí ṣíṣe ẹ̀yin tó yẹ pé àwọn tó ń wà nítòsí ọ̀dọ̀ yín kálẹ̀ káàkiri òun lè fi yín yan gan àtẹlómi gan tó yẹ pé kò tẹ̀ ní gbèríko kankan kò ní 3 acres wọ́n sọ pé 3 acres of land ní pé 3 acres ọba yìí ló ní 3 acres yìí o ẹgbẹ́ yìí kàtà ní tẹ́tẹ́ kábíyèsí sọ pé nìkan ní káwọn lọ́ọ̀rì wà ní pé wọ́n fẹ́ wá fi ṣe nǹkan sílùú Ògbómọ̀ṣọ́ 2000 acres ilé ló lè entrust 2 acres sí lọ́wọ́ tẹ́ ò ní ta tẹ́ ò ní sọ pé ọba ti gbẹ́sẹ̀ lé eléyìí ló òun bá yín talẹ̀ òun sì gbowó lóye ẹni tó bá fẹ́ ju èkó fi túlù ṣe Ògbómọ̀ṣọ́ ti yẹ káwọn náà kan ní street kálẹ̀ káàkiri ká máa forúkọ kálukú dákọ̀ street ká máa sanwó rẹ̀ lọ́dọọdún revenue ní ọmọ jẹ́ àwọn ọmọ yẹn tó wá ń ṣiṣẹ́ ní local government sí wọn nígbà sálárì ni sí wọn nígbà sálárì ni sí gbogbo nǹkan lọ́gbọ́gbọ́ jẹ́ tìjọba ni gbogbo nǹkan tó lè mú tìlú fi lè develop ni wọ́n ń wá ọlọ́kadà tó bá gbé mẹ́ṣẹ́ tó bá fẹ́ charge yẹn street báyìí ni mo ń lọ ibi àtọ́wá pé bí ní 300 ni kìí ṣe pé gbẹ̀yìn tó bá dùn tó ń pẹ́ ibi ẹ̀ sọ pé bí ilẹ̀ ń lọ náà wọ́n náà sọ pé òkè ni ọ̀ sọ pé sàlẹ̀ ni tí wọ́n mọ̀ jágbó gbà pẹ̀lú ọlọ́kadà táwọn èèyàn tó wà dá lúgbọ́ ọmọ bá wọn dá sí kí ayé táwọn máa ń sẹ́ni táwọn tí nọ́mbà street bá ti wà ń bẹ̀ mo ń lọ sí nọ́mbà kéde ọ̀kadà tó bá gbé bẹ́ẹ̀ ni bíbá yìí owó yín ọ̀fẹ́ tó 500 naira láti wá àlàáfíà fún mi development kò lè bá àbálù ṣé wọ́n lè dákọ̀ street kan mọ́ ṣe títì rẹ̀ ni Ògbómọ̀ṣọ́ ṣe ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tẹ́lẹ̀ láti lè wá ní gbogbo South West kò sẹ́ni tó ní títì Ògbómọ̀ṣọ́ kí ló mú tí gbogbo ẹ̀ fi kú lọ gbogbo àwọn local government chairman nígbà náà lọ́hùn ní tẹ́ wọ́n fi ṣe competition nígbà náà ni pé èmi mọ̀ dá títì èmi kíkálukú sáré competition rẹ̀ ní ṣíṣe gbà tó dé táwọn kan sì fẹ́ fọ́ ìlú wọ́n sì fọ́ọ̀lù ní fọ́kúfọ́ eléyìí ní south eléyìí ní east eléyìí ní kíní eléyìí ní kíní east ọ̀hún local government títì mélòó náà ti dábẹ́ south ọ̀hún local government mélòó títì mélòó náà ti dábẹ́ north ọ̀hún local government títì mélòó náà ti dá síbẹ̀ tí wọn ò jẹ́ kí unification yẹn kọ́ wà mí láti káwà lódìdí ẹ̀dá kò tìrọ Ọlọ́run ẹ̀bẹ̀ kọ́ o ẹ ti gbójú agan ìjà ẹ gbé kọ́ ọmọ lọ́dọ̀ títí yín àmọ́ tó bá pẹ́ bá fi wá mọ́ bọ́ sórí mídíà láti pé kẹ́mọ́ ráwọn kankan ẹ̀bẹ̀ yín ni mo kàn fẹ́ bẹ̀yìn láti pé ẹ ṣọ́ra pẹ̀lú àwọn tẹ́ bá fẹ́ rán lórí mídíà ẹni tó bá jáde lórí mídíà tó bá ilé bú kábíyèsí tàbí ọba ilé bó Ògbómọ̀ṣọ́ làm bí èmi ti ṣe wáyé tí mo bá ilé rẹ tó bá jáde tó bá bú Olúgbọ́n máa bú mo bá jáde tí mo bá jẹ́ pé tó bá bú òun pé tutù ìbá ti sọ mo Ògbómọ̀ṣọ́ bá jáde tó bá bú torí sọ̀wọ́n ọ̀rẹ́ nìkankan níṣẹ́ pé kẹ́nìkan kó gbé anybody ẹni tó bá jáde tó bá bú Olúgbọ́n I will deal with him decisively ẹni tó bá bú òun pé tu I will deal with that person decisively wọ́n sì ń jẹ́ bàbá fún wa nílùú wa Amẹ́ríkà wọn wò pé tó wá jẹ́ bàbá fún ẹ̀yin náà tó wá fẹ́ gbà fáwọn tó bá wà wájú yín tẹ bá kọ́ tẹ bá gbà fẹ́ tó bá wà wájú yín tẹ bá rán ìpín kan máa bú yín àwọn tẹ rán wáyùn làwọn náà máa rán padà sí yín o mi ní sọ ju báyẹn lọ tẹ bá ti rán àwọn èèyàn pé kó jáde kó máa bú àpèrè sọ̀hún àwọn ọmọ kó làálí fáwọn tí ẹ rán wá pé kán lọ rèé fi jíṣẹ́ fún yín nílé ẹwọ publication ní ìṣètò Ọlọ́run for the whole world ìyẹn mélòó ló fẹ́ bá wa gbọ́ ìpín wọn lọ́ọ́ bá àlú fẹ́ lọ sí ilẹ̀ tó dùn mí tó yẹ pé òun ní control rẹ̀ tọ́jọ́ wà pẹ̀lú wọn tọ́jọ́ ń ṣe bákan náà tí ò sí nǹkan kan ó fẹ́ lọ síbẹ̀ páwọn aráàlú sọ páwọn wọn ti ń fún wọn ní páwọn fẹ́ rí nílùú yìí you can just imagine ẹni tó kọlu kíni kò ní dáa fún
ẹni tó kọrú kíni láti fi mislead àwọn èèyàn kò ní dáa fún ẹni tó kọrú kíni láti pé kó fi mislead rẹ kò ní jèrè ara rẹ̀. àwọn àlàáfíà fún bẹ̀rẹ̀ tó ẹsẹ̀ wọn ń dá gbogbo wàhálà ẹ̀ ń dá wàhálà lẹ̀ fún wa ẹlẹ́foríkò ẹ̀ sì ní bọ́m̀bẹ̀. mo kí gbogbo àlàáfíà kó mọ bá ẹnì kọ̀ọ̀kan wa ìdàgbàsókè Ọlọ́run bá mú bá lọ Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn táwa lẹ́yìn òdi pátápátá Ọlọ́run bá yóò di ká kórè èbò tó pẹ̀lú yóò di ká kó wọlé gbogbo ẹ̀yin tẹ́ láníyàn láti pẹ̀fẹ́ wá ṣe nǹkan dáadáa s'Ógbómọ̀ṣọ́ ẹ lọ fọkàn yín balẹ̀ pẹ̀lú gọ́nà Ọlọ́run bá kò ní jẹ́ káyé láburú Ọlọ́run bá kò ní ba nǹkan yín kankan jẹ́ irú nǹkan títí máa ń ṣẹlẹ̀ lórí pé lágbájá tó bẹ̀rẹ̀ àtàmọ̀dò sí bẹ́ẹ̀ Ọlọ́run bá kò ní ṣe tiwa bẹ́ẹ̀ àgbéga Ọlọ́run fi mú bá gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ní bá lọ Ògbómọ̀ṣọ́ jẹ́ àlàáfíà fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa àti gbogbo ojú tó wò mí Ọlọ́run ní bá nǹkan wa jẹ́. Peace unto everybody. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.